Hi everyone, welcome to my channel. Kíní tó wà lọ́wọ́ yìí tá a mọ̀ tán pè ní ìrọ̀kẹ́ yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàlàyé nípa ẹ̀. Ìrọ̀kẹ́ ni ó jẹ́ ara àwọn nǹkan àmì tí wọ́n fi dá babaláwo mọ̀. Èyí ni sáré pé wọ́n gbẹ́ igi ni oníhòònú ń dán kolokolo. Ìmí wà tí wọ́n lè ṣe ní ọ̀bọ̀rọ̀ gidi tí ò ní dún àti tó bá ti gùn báyìí náà wọ́n ń ṣe ìtọ́jú nílẹ̀kẹ̀ tó pé bó ti jẹ́ igi náà wọ́n gbẹ́ wọ́n wá sí aṣọ mọ́lá tí wọ́n sì lẹ́kẹ̀ oríṣiríṣi mọ́ mi sì lè jẹ́ lẹ̀kẹ̀ Ifá nìkan ni ó wà ń bẹ̀ tó jẹ́ òtútù ọ̀pọ̀n ìwé ìtọ́wọ́ mi tó jẹ́ wẹ́rẹ́ kọ́ lè ṣe mí gan kọ́ jẹ́ funfun kọ́ jẹ́ bí lẹ̀kẹ̀ ṣẹṣẹ fún ìrọ̀kẹ́ ni ìrọ̀kẹ́ jẹ́. Ìrọ̀kẹ́ ìtọ́ wọ́n jù ni ìrọ̀kẹ́ eyín erin tó pé ivory tó jẹ́ pé gbàkan mo ní tí wọ́n máa mú lọ òkèèrè ṣùgbọ́n gbà tí òfin ti dè pé inú bàálù gbogbo tó bá jẹ mọ́ eyín erin báwọn nǹkan báyìí gbọ́dọ̀ gbérin ìyá fi nǹkan mi pamọ́ nínú ilé bẹ́ẹ̀ nínú ilé dìsìn tó jẹ́ ìrọ̀kẹ́ ti eyín erin. Àwọn ìrọ̀kẹ́ onígi lèyí wọ́n lè gbẹ́mí náà kọ́ mọ́ tó báyìí. Ìrọ̀kẹ́ onílẹ̀kẹ̀ ìrọ̀kẹ́ eyín erin ìrọ̀kẹ́ ẹdẹ ọwà ọ tó jẹ́ pé àwọn tí ń rọ idẹ tí wọ́n ń ṣe kínní ẹ̀dán Ọ̀ṣun ìkankan tí wọ́n máa rọ tó lọ tí ó ní òònù tí ó sì máa dún báyìí. Òun ni àwọn ìran Fákẹ́yẹ àwọn wọn gbé ìtọ́wà lọ́wọ́ mi mo ní lára àwọn ọmọ wọn tó náà ń gbé òkèèrè tí nǹkan wọn á lé lẹ́kọ̀ọ̀kan lọ bá mi gbé yìí ló ṣe bò mí. Ẹ jọ̀ọ́ kẹ́ tó bá wa fi àwọn ọ̀rọ̀ nínú Ifá kẹ́ tó bá fi gba àwọn èèyàn ní ìyànjú àti láti dá wọn lẹ́kọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ fẹnu bà nípa ọ̀rọ̀ oògùn owó pé Ifá babaláwo kì í ṣe oògùn owó ṣùgbọ́n awuyewuye ń ṣẹlẹ̀ lórí amóhùnmáwòrán káàkiri wípé àwọn babaláyé ló ń ṣe oògùn owó ǹjẹ́ ṣé oògùn owó wà lóòótọ́ bàbá? Àwọn tó mọ̀ wọ́n mọ̀ o ṣùgbọ́n àwa ò gbọ́dọ̀ ìtawà ń ṣe ni a lè pè ní bàṣírí nǹkan àgbéga Ẹ̀fà àwúrẹ́ wà o tó jẹ́ pé a lè ṣe ní ìsìnkú jẹ mọ́ ẹyẹlé funfun làápà sí ẹyẹlé yìí ṣe èèyàn ìta lè pa àgbébọ̀ adìẹ àkùkọ díẹ̀ sí wọ́n wà ìta lè pa àtúnjẹ ẹran rẹ̀ ní ẹnu ẹ̀jẹ̀ rẹ̀ àti orí rẹ̀ la fẹ́ lò ìtọ́jẹ mọ́ ẹyẹ tọ́jẹ́ pẹ́pẹ́yẹ àtàwọn pé wà ní èmi nìkan láyé ọyẹ pẹ́pẹ́yẹ èmi dé ẹlẹ́yẹyẹ àwọn tẹ́ máa ń lo orú àwọn nǹkan báwọn ọ̀nà rọrùn gan ni owó yẹn máa gbà wá lórí iṣẹ́ tí wọ́n máa ń ṣe ní ọ̀lẹ́ sóògùn kó pé kóhùn jókòó nílé kó máa mú owó wá àbí àǹjànú kó máa gbówó wá èyí tí wọ́n bá ṣe tájànú bá gbówó àǹjànú náà ní ọ̀pá kọ́dọ̀ owó gan kó lè má gùn lẹ́mìí pẹ̀lú rẹ̀ mọ tí ó mọ ìfọ̀kànbalẹ̀ wá ní kéèyàn kan kọ́kọ́ yí ara rẹ̀ wò kó sì wò pé ntí iṣẹ́ tó ń ṣe ọ̀nà tágbéga fi lè dé bọ́ ń bẹ̀ owó tó bá sì ń pa bágbà náà ṣe ní wọ̀ mọ̀ pé wá lọ rè mú agbárí wá ẹ lọ mú egun mọ́nu ẹ lọ mú ọwọ́ wá ẹ mú ẹsẹ̀ àbí ẹ mú ọkàn èèyàn àwọn ìbọn lọ́wọ́ sí i ó ní iye àwọn ìròyìn náà tó ti béèrè irú béèrè tó àbáwọn mẹ́pẹ́ àṣírí àti pé àwa babaláwo wíwo lẹ́nu awó wo àwọn tí mo lè sọ mọ́ lórí àárín àmọ̀pọ̀ ó ń jára ìrìn púpọ̀ àwọn tí wọ́n ń gbá mú babaláwo mélòó wọn rí nígbà tí ẹlòmíì àwọn ìròyìn kan tó wá bàjẹ́ wọ́n tún wá purọ́ mọ́ àwa tá a jẹ́ babaláwo wọn lè pé nígbà àwọn abẹ́rẹ́ ọkọ rẹ̀ ń jẹ́ Kàrímù Yẹ́sùfù ń jẹ́ Lámídì kínní kan babaláwo ní jẹ́yàn àwọn ìṣègùn pọ̀ lọ jáǹtìrẹrẹ ìlòmíì wọn lè mọ̀ o ìpè kò rí bẹ́ẹ̀ o sẹ́rí àwọn èèyàn tó wà mọ̀ ìyàtọ̀ babaláwo àti yàtọ̀ sí ìṣègùn yàtọ̀ sí wàmẹ̀ tó gùn
ìṣègùn àwọn ọmọ ifá ní dídá wọn ò sì mọ ọ̀kárá ẹbọ ìtàwọn mọ̀ ní ló tẹ́ bá rí ẹ̀ǹdínlógún gan lọ́wọ́ rẹ̀ tọ́ pé ẹ̀ǹdínlógún lòun náà kó tọ́ bá ní ifá ní irọ́ ni ẹ̀ǹdínlógún Ọ̀rúnmìlà ló ní òun ló sì fi lọ́kọ́ Ọ̀ṣun nípa lílò rẹ̀ láti ọ̀dọ̀ Ọ̀ṣun lùsàlá náà ti mọ̀ ní Ṣàngó ti mọ̀ gbogbo wọn náà wọ́n mọ dẹ́ǹdínlógún lògún ti mọ̀ ológun náà lè dẹ́ǹdínlógún Iyẹmọja ọlọ́sọ̀ọ̀sì ní gbogbo ìsàyókù kò sí tí ò lè dẹ́ǹdínlógún náà ṣùgbọ́n àwọn ìṣègùn kí wọ́n jaléwé jágbá ewé ìjogbo kí wọ́n fatare mọ́ kí wọ́n jó ìyọ̀n nìkan ni àwọn mọ̀ ètò bá lọ torí rẹ̀ kọ́ ẹ̀ǹdínlógún náà ó lè mọ́ ọ́ torí gbogbo òdùfá náà ló wà nínú ti ẹ̀ǹdínlógún ṣùgbọ́n òdùfá méjìlá péré ni ètò wọn lè kì í bẹ́ẹ̀ mẹ́rin míì wà ń bẹ́ẹ̀ tí wọn ò gbọ́dọ̀ fọ́ wọn ò gbọ́dọ̀ kì í sọ pé babaláwo ní tí wọ́n bá gbé jáde gan báyìí ọ̀tọ̀ wọn máa bomi wọn tí wọ́n dà tí wọ́n fi pẹ̀rọ sí ìyá lọ tẹ̀síwájú ibi fanimá tó dókèrè àwọn tó jẹ́ ọmọ awo wa tí wọ́n ti kọ́kọ́ ya bá wo ibì kan kí wọ́n tó wá kọ́fà tí wọ́n pẹ̀ tá à ń pè ní santeria àbí lukumi ẹ̀ǹdínlógún làwọn náà kọ́kọ́ torọ́ ọmọ níwọ̀nba téèyàn bá sì kọ́ lè kọ́ láàrin oṣù mẹ́ta èmi lè kò sí ẹ̀dùn ìrọ̀pọ̀ lè gbà tó oṣù mẹ́fà téèyàn bá ti níyè inú ṣùgbọ́n kò lè wú nǹkan jinlẹ̀jinlẹ̀ bíi tifá kò sì ní ìtàn ìtalẹ̀mú tó dàbí tifá àwa babaláwo àti gbọ́dọ̀ kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ pé kò sí tí àbí pé kò wúlò rárá torí láti pé ọ̀dọ̀ bàbá wa bàbá látọ̀dọ̀ Ọ̀rúnmìlà náà ló ti dé ọ̀dọ̀ Ọ̀ṣun tí Ọ̀ṣun sì ń lò fún ìwòsàn tí ń lò fún ìgbàlà tí Ọ̀ṣun sì fi di gbajúgbajà kó tó wá pín yamọ rẹ̀ fáwọn ìsàyókù pẹ̀lú bí wọ́n rí èèyàn tó ti taṣọ fún mọ́ ibìkan tó tẹ́ aṣọ fún lẹ̀ tó gbé tangaran lẹ̀ àbí àtẹ inú àtẹ làwọn tí wọ́n dá ń tiẹ̀ tí ó dá wá àwọn náà tó pẹ́ wájú ọpọ́n èmi ọ̀ takùn án o ṣùgbọ́n èmi ò gbọ́dọ̀ fọ́ọ̀kàn yẹn gbọ́dọ̀ dágan ìwọ fáàmì ni gbọ́dọ̀ dẹ́ǹdínlógún ọ̀pẹ̀lẹ̀ tàbí kí n gágá kí n kó lọ́wọ́ báyìí kí n lù ú pàápàá kí n máa tẹ̀ lójú ọpọ́n nígbà ìsọ̀rọ̀ ọ̀rọ̀ kẹ́ni àwọn tó rọ̀ mọ́ ifá kọ ọpọ́n ifá gbogbo wọn náà lọ rí ní ẹ̀yìn mi ń bì iyẹ̀rọ̀sùn táàbù sójú rẹ̀ kò ń yẹ́lò ní igi ìrosùn nínú igbó ni tá a bá gé àti ọ̀rẹ́ tó sùn mẹ́ta yóò máa ju fún ara rẹ̀ ìkókó bí igi ní à ń pè ní ìyẹ̀ igi ìrosùn là ń pè ní yẹ̀rosùn so ọ̀pẹ̀lẹ̀ náà sì ní onímẹ́rin níbí onímẹ́rin ní ètò jẹ́ pé ilẹ̀kẹ̀ wọn fi sìn ọ wà ètò jẹ́ ṣéènì idẹ àdọ́pẹ̀lẹ̀ ń dẹ ètò pé idẹ gan wọn irọ́ ọ wà gbogbo ẹ̀ kò sí èyí tí ò lè fọhùn kò sí èyí tí ò lè fún àwọn èèyàn ní mẹ́sáàgì ṣùgbọ́n àwọn tí bá ń lo ọ̀pẹ̀lẹ̀ àbí tí ń lo ike ifá tí ń lo ọpọ́n ifá tó mú ní ìrọ̀kẹ́ ara àwọn kan tó jẹ́ alo títí fáni ṣùgbọ́n ẹ̀yìn mi tó bá yaba wo bòmíì tó bá tí ọwọ́ wọn ò tó tí wọ́n fi gọ̀gọ̀ fà á ọ̀hún wọn ṣùgbọ́n àwa náà ìtànkálẹ̀ ti wà àkókò tó ṣe sí gbọ́mọ́gbọ́mọ́ ó ti pọ̀ jù pàápàá tàbẹ́kúta ọjà ilé jáko kí lọ́mọ ogún ọdún wá oògùn owó fún ọmọ tí ìjà lẹ́nu ọmú tó ti mọ ní wọ́n fọwọ́ nǹkan ṣe tó wà lẹ́nu ẹ̀kọ́ tẹ́tù wá lo ọ̀rẹ́bìnrin rẹ tẹ́tù wá lo ẹ̀tù kọ́kọ́ bá sùn kẹ́tù wá gbẹ̀mí aláìṣẹ̀ gbogbo ohun tí yóò jẹ́ orílẹ̀-èdè gòtò nù ìtàjẹ̀sílẹ̀ lọ́nà òdì wọn wà gé orí ẹ̀ gẹ̀wọ́ kí ni àmì ìdánilójú pé ògùn gan òṣìṣẹ́ fún ẹ ṣùgbọ́n ọ̀hún èèyàn yóò tó ajá sí rí wọn ó tú àwọn tí wọ́n bá sì láwọn ṣe ìgbà kan táwọn èèyàn ń ṣe ọwọ́ kò sí lóṣogbo ẹ̀ táwọn mẹ́rin lọ ṣe ní Kwara púpọ̀ àwọn míì tí wọ́n ṣe ní ọ̀nà òró ilé igbọ́n káwà mẹ́jẹ ẹran ni sẹ́ẹ̀rí èèyàn bẹ́ẹ̀ ni ẹran ní gbé bẹ́ẹ̀ àwọn míì lóṣogbo wa tí wọ́n lọ ṣe nígbà náà èmi ò lóṣù owó wọn kọ̀pọ̀dún mẹ́ta tí wọ́n fi ń kú dànù
àwa ẹsẹ̀ tí lówó àìní kankan gbà náà máa rí ẹlòmíì tí oògùn ọ̀bá sì jẹ́ fún gbà náà ní 505 series 2 àbí series kìíní kan lọ gbajúgbajà ló dàbí ìgbà táwọn Camry náà gbajúgbajà ní ìsìn táwọn Toyota oríṣiríṣi nígbà tó oògùn ọ̀jẹ́ fún mọ́ gbé tí ń ké látòkè fíà tí òkè dókè bálẹ̀ nu series 2 ní ọmọ wò báyìí títí tí kò tó lọ fi ọrùn kọ́wé kan èbí ń rọ àwọn èèyàn kí wọ́n dóde ìkẹ́ ìgẹ̀ tọ̀dọ̀ Ọlọ́run kí wọ́n má wá ìwàkúwà ní mọ́ rí ìrìkúrì ọmọ tí ò ní iṣẹ́ lọ́wọ́ ìtọ́jú ẹ̀wà pọ̀jù ní ètò wọ́n ń pè ní Yahoo tàbí tó pè Yahoo plus wàhálà tí a ní èèyàn káfíẹ́nu ká dákẹ́ ni.